Ẹ kú ojúmọ́ o láti gbogbo ilẹ̀ kóòtù òjíire. Àsìkò bí ìlú ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tó tún súyọ lẹ́nujọ́ mẹ́ta tá a gbé wá sórí ìkànnì yìí, ó ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá eléyìí tí ń fa gbọ́nmi sí omi òtó láàrin Ààrẹ Òpìtàn àti Ààrẹ Onakakanfo. Òun la fẹ́ yànnàná lórí rẹ̀ lónìí. Ẹ̀rí tèmi ó sọ pọ̀ níbẹ̀ púpọ̀ kò púpọ̀. Àákàn try láti yànnàná àwọn nǹkan kan ni tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú. Ẹ rí i pé bóun máa ń sọ̀rọ̀ kan wípé tí ibì kan bá ń tò, ọmọ àlè ibẹ̀ tí ìdàgbà ni. Ìgbà tó ọmọ àlè ibẹ̀ bá dàgbà, ẹ mọ ipò tí ibì kan tá à ń sọ̀rọ̀ rẹ̀ tí ó wà. Irú ẹ̀ lélẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lénìí. Èmi ò pè yàn kan lọ́mọ àlè, àbí èmi ò pè yàn kan pé kì í sọmọ Yorùbá. Àkàwé ọ̀rọ̀ mi ló kàn fẹ́ jọ bẹ́ẹ̀. Ẹ dákun, ṣé ẹ rí nílẹ̀ Yorùbá máa ń pa àṣà mọ̀kan pé téèyàn bá ń sọ ìtàn, téèyàn bá ń pa ìtàn, títàn bá jẹ́ ojúlówó ìtàn, kò sọgbọ́n tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá bá fọ̀pá náà nú ìtàn yẹn tí ò lé lẹ́ni tí ó tabá. Kódà a máa tabara alé tí tó tabara oko, a máa fagbọ́n mi sí omi òtó. Ṣùgbọ́n torí kíkan lè bá àyanjú ni Yorùbá ṣe máa ń sọ pé sàkátà pàrà làásìtọ́, kùdẹ̀kùdẹ̀ là á dẹ́tẹ̀. Wọ́n sì tún máa ń sọ pé wọ́n ní sẹ̀mí-ń-bíọ́ lóògùn ọ̀rẹ́. Sẹ̀mí-ń-bíọ́ òun lóògùn ọ̀rẹ́. Ibi tí ó bá tò tá a bá fòdodo ọ̀rọ̀ bára wa lò ń bẹ ibẹ̀ ò ní tò láéláé. Òun la ṣe wá sórí ìkànnì yìí láàárọ̀ yìí pé káwa náà mọ́sálàì má bá wọn dá sí i níwọ̀nba tí a mọ̀ nípa ètò òṣèlú ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá lóṣèlú tiẹ̀ lọ́tọ̀, yàtọ̀ sí pé àpapọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà a ní tilẹ̀ wa ń bí tí ó tu òjíire, ó dá wà lọ́tọ̀. Gbogbo nǹkan dẹ̀ ló létò bàbá wa ṣe tò síbẹ̀. Gbogbo nǹkan pátá ló létò. Ẹni tí nǹkan ò bá wá yé, ó yẹ kó béèrè ni. Àìkàn dédé fapá jánú. Tí Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní tógun ó kó ìlú kan nílẹ̀ Yorùbá ń bí, ọ̀rọ̀ ni wọ́n sọ ṣáájú. Ìgbà tógun ò sì padà kó ìlú mọ́, ọ̀rọ̀ náà ló tún ṣáájú. So ọ̀rọ̀ ni ẹja sọ. Ọ̀rọ̀ yìí náà wọ́n sì ti ń sọ ọ́ bọ̀ yìí. Tá máa wá ń sọ tí bá ń ta á bá ọ. Ìgbésẹ̀ tó bá kù tí wọn náà ó gbé ni pé kó lọ béèrè pé bó ló ti rí tọrọ ìfìrí báyìí. Kì í ṣe pé àwa máa da gbogbo ẹ̀rú mọ́ra wọn. A máa ba nǹkan jẹ́. Ìbá nǹkan jẹ́ ò tó nǹkan. Ẹni tó máa fi ṣaṣáájú ń bì kan tí ètò ìlú bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó ṣàgbéjẹ́ mọ́wọ́, kó lọ béèrè tán pé bó làwọn kan ti lò gba tiwọn títí tó fi dòní tá a wà nù rẹ̀ yìí. Ìgbà kan ti ṣáájú, kò sí oyè tí wọ́n ń jẹ nílẹ̀ Yorùbá lónìí tígbà kan ò ṣáájú. Kò sóyè náà tá a fẹ́ jẹ nílẹ̀ Yorùbá tígbà kan ò ti ṣáájú kó oyè yẹn ó tó dé, kí ìwọ tó tẹ́rí gba oyè. Èmi ò wá láti wá àtáàkì èèyàn, mi sì wá láti wá bá àyàn jà àbí láti bá àyàn ló kọjẹ́ ju pé kí n pẹ̀tù sáwọ̀ lọ. Ẹ pé ẹ̀yin olórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá, ẹ pé Ààrẹ Onakakanfo ṣàkíyèsí. Àìtẹ́ gìrìgìrì kí gbogbo mọ́ bá di gìrìgìrì kó mọ́ bá já sógun. Àìtẹ́ gìrìgìrì tí nǹkan bá rí báyìí, ẹ tó àwọn àgbàlagbà lọ ni. Kéèyàn tó bọ́ nílẹ̀ Yorùbá, ẹ̀kọ́ kan bẹ tá a ní. Kéèyàn tó bọ́ síta gbangba, kó tó bòdì láti sọ̀rọ̀,
ó ti kọ́kọ́ lọ béèrè òdodo ọ̀rọ̀ tí ń bẹ ń di ọ̀rọ̀ tó fẹ́ sọ náà. Kì í ṣe pé àkàn déédé sọ̀rọ̀, torí pé tó o bá déédé sọ ọ́ gbọ́ ìtàn pọ̀ nípa gbáńlábà tó bí ọ. Ẹni tí ń ṣẹlẹ̀ tẹ́ ń rí wọn. Àìdédé sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá o. Ìlú tó ní ètò ní ilẹ̀ Yorùbá, a ní ètò ju England lọ, a ní ètò ju àwọn òyìnbó lọ, nítorí pé àwọn bàbá wa ṣe mistake nígbà táwọn òyìnbó wọ̀lú yìí wá tí wọ́n jí kí wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀. Òun ló sọ wá dèrò ẹ̀yìn. Ìran Yorùbá àìṣèrò ẹ̀yìn o, àìṣèrò ẹ̀yìn. Tá bá pèèyàn lólóyè láàfin ilẹ̀ Yorùbá, nínú oyè tí wọ́n máa ń jẹ láàfin ilẹ̀ Yorùbá, honorary wà tí ì ṣe táìtù. Àwọn honorary là á máa sọ káàkiri tí wọ́n kàn máa píkì yẹn píkì. Gẹ́gẹ́ bí ìtàn tí bàbá wa Ààrẹ Onakakanfo pa lẹ́nujọ́ mẹ́ta yìí, wípé oyè àwọn ṣàgbà gbogbo oyè ilẹ̀ àwọn ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá. Òdodo ọ̀rọ̀ tó irọ́ tó jìnnà sóòótọ́ ni o. Irọ́ ńlá tó jìnnà sóòótọ́, àfi téèyàn ibà ṣe Yorùbá ló kù. Oyè tẹ́ ẹ jẹ́ oyè honorary ni, oyè tí wọ́n máa lọ nàgà mọ́ńtà ni, tá a máa fẹ́ni tó bá wù wá. Ẹni tó wọ Aláàfin ló fún yín. Oyè yẹn oyè Aláàfin sì ni, kì í ṣoyè ilẹ̀ Yorùbá. A kàn máa ń fi àpọ́nlé sí ni pé Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá, àpọ́nlé tá a máa fi sínú. Aláàfin ló ní. Ó sì lójú Aláàfin tó ní, kò bẹ̀rẹ̀ látìgbà tí ilẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀. Kẹ́lẹ́ mọ̀ oyè tẹ́ ń pọ́nlé yìí, tẹ́ ẹ gbé tẹ́ fẹ́ máa tẹ àgbà lójúmọ́lẹ̀ nílẹ̀ Yorùbá. Ààrẹ, mo pè yín ṣàkíyèsí ni. Ẹ lọ rò dáadáa, gbogbo ìjà tẹ́ ń jà, ìjà ẹbí lẹ́ ń jà o. Wàláì, kò síbi tẹ́ ti fẹ́ rò lábẹ́ ọ̀run, kò síbi tẹ́ ti fẹ́ rò. Ẹ̀yin ni mo ní ọ̀rọ̀ bá sọ jù torí ipò tẹ́ ẹ wà. Wàláì tàláì, kò sọ́mọ Yorùbá tí ń bá yín du oyè yín. Oyè Ààrẹ Onakakanfo yín sí oyè tí àwọn èèyàn máa dù. Ẹni bá wà Aláàfin l'Aláàfin máa fún. Aláàfin wa ní mú fún yàn ní honorary káwọn aṣọ nù tàn Yorùbá pé ó ju gbogbo oyè ọba lọ nílẹ̀ Yorùbá. Àbà àwa tán bí tá a jẹ́ ìjẹ́ bíbí ilẹ̀ Yorùbá ò gbọ́, àní gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí ká mọ́ sọ̀rọ̀. Olómúrò èmi ìwá sórí ìkànnì ilé nìyí. N tó gbé èmi wá nìyẹn, torí àṣà àti ìṣe làwa ń dáàbò bò nílẹ̀ Yorùbá. Èyí sì dáàbò bò títí tí ó fi nítumọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ dákun, gbogbo ẹni tó bá wa rí fọ́nrán ètò tá à ń ṣe lọ́wọ́ yìí, ẹ máa bá wa tì í káàkiri tìbútòrò bí tágbára yín bá gbèdé. Kò ná yín ní kọ́bọ̀ tẹ́ ẹ bá ń tì ní 20 times, kò ná yín ní 10 naira. Ọlọ́run ọba wa máa bá ń bùsákò àpò yín. Ntẹ́ lè fi ràn mí lọ́wọ́ nìyẹn lórí ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí. Oyè Ààrẹ Onakakanfo honorary ni o, kì í ṣe táìtù, kì í ṣe oyè ìdílé. Kò sí ìdílé tí ń jẹ ńlẹ̀ Yorùbá. Wọ́n ti jẹ́rí níjẹ̀bú-Igbó, wọ́n ti jẹ́rí ní Jàbàtà, wọ́n ti jẹ́rí ní Ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀mejì, Ìlọrin ti jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ní Dàùmì. Oyè tí wọ́n máa ń sọ káàkiri, Ẹ̀gbá ti jẹ́ ti Mọ̀súdì Abíọ́lá, Ògbómọ̀ṣọ́ ti jẹ́ lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́ta l'Ògbómọ̀ṣọ́ jẹ́, Tóyè jẹ́, Òjó jẹ́, bẹ́ẹ̀ ni a sì tún fún Chief Akíntọ́lá, ẹsẹ̀ máa Akíntọ́lá afọ́n náà, bẹ́ẹ̀ ni wọ́n fún Mọ̀sídù ká sì máa wò lẹ́gbàá kó tó di pẹ́yìn náà wá tẹ́rí gbà á. Kúrúnmí náà gbàǹjáyè, bẹ́ẹ̀ ni àwọn tó ti jẹ́ nìyẹn. Ẹ rí i pé wọ́n ń sọ káàkiri ni, kì í ṣòye tí gbogbo ọba ilẹ̀ Yorùbá máa péjọ jẹ. Ìfẹ́ rí oyè tí gbogbo ọba ilẹ̀ Yorùbá máa péjọ jẹ nílẹ̀ gbogbo oyè tó jẹ́ honorary nílẹ̀ Yorùbá kò sí. Bí kán wá kán fìyàn jẹ ààrẹ mùsùlùmí nìbàdàn, kó wá máa sọ pé òun ni ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́ẹ̀tì kéèsì yẹn bóyá rí ni. Tí wọ́n bá jẹ ààrẹ mùsùlùmí tí kì í ṣoyè ààfin tó jẹ́ pé òye mùsùlùmí ni, tí wọ́n bá jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá ni ó péjú síbẹ̀, tí wọ́n jọ yàn kan pé ìwọ la fi jẹ́. Àwọn èèyàn kan máa fi họ́nà ara wọn ni, tá a bá sọ pé because gbogbo ibi nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá. Màá sọ nǹkan kan táyìn ò mọ̀ nípa Ọ̀yọ́ lónìí. Ààrẹ, nǹkan kékeré, gbogbo ìjà tẹ́ ń jà yẹn, nǹkan kékeré tó nullify rẹ̀, màá kàn ra sọ fún yín lónìí.
ṣé ẹ mọ̀ pé Ọ̀rànyàn ló tẹ Ọ̀yọ́ dó, Ọ̀rànmíyàn ló tẹ ìlú Ọ̀yọ́. Ọ̀rànmíyàn tó tẹ ìlú Ọ̀yọ́ yìí, ǹjẹ́ ó kú sọ́yọ́? Question mẹ́nu. Ṣé Ọ̀yọ́ ló kú sí? Ibi tẹ́ ẹ̀ ti mọ̀ ní pé oríko Ifẹ̀ lọ́yọ́ jẹ́. Gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá lè ní oríko Ifẹ̀ ní gbogbo wọn. Oko Ifẹ̀. Ìgbà tí èrò ń pọ̀ tọdún kọdún lórí àwọn ìlú kọ̀ọ̀kan, ìdàgbàsókè ń bá wọn ni wọ́n ń dìlú. Oríko la jẹ́ fún Ifẹ̀. Gbogbo wa pátá la gbà pé ilé wa ń bẹ lótù Ifẹ̀. Ìran Òtù ni wá. Ìrìn àjò ló sọ wá di Yorùbá. Kò sí ti ń jẹ́ Yorùbá nínú èdè wa, nínú ìran wa. Àwọn Lárúbáwá ló sọ wá lórúkọ tá à ń jẹ́ dòní. Lárúbáwá ló sọ wá Yorùbá, Yorùbá wa. Àwa la ṣọ́ọ̀tì ẹ̀ tá a sọ di Yorùbá. Yorùbá wa ni náà máa ń pè wá. Àwa náà dẹ̀ la sọ àwọn Lárúbáwá ní Lárúbáwá. Mo ti sọ nù tán mi kan tí mo ṣe láìpẹ́ yìí. But eléyìí tó ṣe kókó ń bẹ, ibi tó ti nullify gbogbo ìjà tẹ́ ń jà nìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìyẹn fẹ́ káwọn èèyàn mọ yọ̀rọ̀ sí ńlá bá ṣe ń yọ sí ńlá gbogbo ìgbà. Ìyẹn fẹ́ ká mọ yọ sí ńlá. Torí pé ẹ̀yin náà níwúlò títí tẹ́yin náà ó ṣe fúnlẹ̀ Yorùbá tásìkò bá tó. Ẹ̀yin náà ó níwúlò. Bọ̀ tẹ́ ẹ bá ń tẹ́ gìrìgìrì, ilẹ̀ Yorùbá ló léwu jù. Ọmọ tí wọ́n bí ńlẹ̀ Yorùbá ti ń ṣe fandafanda, Yorùbá a máa pàjẹ́. Tí ò sí tí ó ṣe. Tí ò sí nǹkan tí ó ṣe. Màá sọ àwọn èèyàn tó ti bárò ìrìn àjò yẹn lọ. Ṣé ẹ mọ iye ọba táwọn Ọ̀yọ́mèsì fọwọ́ ara wọn pa lọ́yọ̀ọ́? Ẹ lọ béèrè tán. Ìgbéraga ni Yorùbá, nínú tí Yorùbá kórìíra jù láyé ní ìgbéraga. Ẹ̀rí aṣíwájú ni Bọ́lá Ahmed ọmọ Tinubu ti ń tẹ̀ jẹ́jẹ́. Ó wo nǹkan táwọn ará iwájú ṣe tó gbé wọn ṣubú. Ó rí ibi táwọn Awólọ́wọ̀ ti ṣubú. Awólọ́wọ̀ forí sọ àwọn ọba ni. Ṣé wọ́n jẹ́ kó jẹ́ ní tó yẹ kó jẹ́? Gbogbo làkàkà rẹ̀ wọ́n dá sómi. Yorùbá dá sómi. Ẹ mọ nǹkan tán pé Yorùbá ni. Ẹ mọ nǹkan tán pé Yorùbá. Nígbà tí Kásìmáwò ń bá àwọn ìyàwó ọba sùn, tí ń bá gbogbo ìyàwó òjòyè sùn kiri. Rí ibi tó gbẹ̀yìn ẹni, ṣe mọ ibi tí kú ti wá. Nǹkan kan náà ni ó ṣokùnfà kó èèyàn náà. Ẹ tẹ̀ jẹ́jẹ́ o, Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ lọ tẹ̀ jẹ́jẹ́. Wọ́n ní jẹ́jẹ́jẹ́jẹ́, Yorùbá ní máa kọ́ lórí o, jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọ onílẹ̀ gangan máa tẹ̀lé. Yorùbá tó sọ pé jẹ́jẹ́ lọmọ onílẹ̀ ó tẹ̀lé. Pé ìran àjòjì ni máa tẹ̀ gìrìgìrì. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀hún, ẹ̀ ń tẹ̀ gìrìgìrì lọ́ fẹ́ ń pè yín lálejò. Ẹ̀ ń tẹ̀ gìrìgìrì làwọn èèyàn fẹ́ ń pàtàn fún yín pé àlejò ni yín. Tó bá wá jẹ́ pé àlejò ni yín ní tòótọ́, ẹ̀yin náà kọ̀ntínú kẹ́ máa tẹ̀ gìrìgìrì. Ẹ rí ọwọ́ Yorùbá. Yorùbá yìí ṣe gbogbo àwọn àjẹ́ orí tẹlifíṣàn tẹ́ ń kó kiri, àwọn àjẹ́ inú kòtò ayé kòtò ọ̀run tẹ́ ń lọ ṣe, kì í ṣe ní Yorùbá o. Kò ran Yorùbá o. Kò ran ìran Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ lọ gbọ́ dáadáa lónìí, kò ran ilẹ̀ Yorùbá. Ẹ ṣàgbéjẹmọ́wọ́. Ẹ ṣàgbéjẹmọ́wọ́ kẹ́rí dànsákì yín lò. Dáúlà àti tí ń lẹ̀ ń lò lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rò pé kẹ́ máa forí ọ̀tún gbátòsì, ilẹ̀ fi rí dáúlà yín lò. Yorùbá ní ìkọlù tó burú lọ́wọ́ tí wọn ò ní yọjú sí yín tí wọ́n fi kọlù yín. Àwọn tẹ́ ń kó lẹ́yìn náà nígbàbọ̀dẹ̀. Mo bẹ̀ yín ni, mo fi ìyá yín bẹ̀ yín, ìyá tó bí yín, ọlá ìyá yín lẹ̀ ń jẹ lọ́wọ́. Ọlọ́ọ̀ba tó sì láyé yóò jẹ ìjọlá ìyá yín pẹ́. Ẹ jẹ́ pé o, ẹ má kọlù àwọn èèyàn mọ́ o, ẹ ti ń kọlù àwọn èèyàn. Ẹ ti ń kọlù ọba, ẹ ti ń kọlù joyè. Ibi tí Yorùbá ó gbà yọ sí yín yóò burú. Ẹ rò pé Yorùbá làwọn tẹ́ kó sẹ́yìn tí ń tẹ̀lé yín kiri. Àná ni ó ṣokùnfà wàhálà fún yín. Ẹ lọ ìtàn Yorùbá tẹ́ ń dànù tẹ́ ẹ kàkún, ẹ lọ kàkún kẹ́ ẹ mú lò. Òun làwọn ọmọ onílùú fi ń rìn lórí ilẹ̀ bàbá wa. Ìtàn Yorùbá là fẹ́ ń rìn lórí ilẹ̀ bàbá wa. Tí wọ́n bá pàtàn fún ọ dáadáa kọ́ ọmọ bí tó yẹ kọ́ rìn sí ilẹ̀ Yorùbá, ọ bọ́ sẹ́nu ejò tẹ́yìn ó bọ́ sẹ́nu ọká tí ò ní mọ̀. Ilẹ̀ Yorùbá léwu púpọ̀. Ẹ̀kẹ́rì tó dákẹ́ fẹ́m torí pé kò lẹ ti pẹ́ ẹni tó jẹ́ kẹ́ máa ronú.
Èkó tẹ́ ẹ sì ń wò náà kì í ṣe ibi tó rọrùn. A máa fẹ́ pàlùdà fún yín yóò burú. Wọ́n pàlùdà fún àwọn Awólọ́wọ̀ ni wọ́n fi débi tó yẹ kí wọ́n dé. Ẹ lọ béèrè ní tí Yorùbá fojú wọn rí. Bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu, àwa la ṣe wàhálà lórí rẹ̀ nígbà tó táàrí ojú tu gbogbo nǹkan mọ́jọ́ ni sáwọn Yorùbá pàjúdà sí ni sáà pàjúdà sí bí Yorùbá ti rí lẹ rí wọn tí Yorùbá bá pàjúdà sí orin táwọn èèyàn dẹ̀ ń kọ tí mò ń rí lẹ́jọ́ mẹ́ta yìí orin tí wọ́n ìlú tí wọ́n ń lù sí ò dáa lórí ọ̀rọ̀ yín. Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ bá gbódómì ẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá mo mọ tí mo rí tí mo fi sọ tí mo sọ yìí ìkìlọ̀ lèmi bá wá o. Èmi ò bá èébú àbí ìjà. Ìkìlọ̀ tẹ́ ẹ bá gbọ́ Yorùbá dáadáa. Yorùbá ní lówe lówe làlúlù àgídígbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní máa mọ̀. Ẹbí mi ẹni bọ́ wọn ti ń ṣèlú àgídígbò. Ewé kókò náà máa fi ń ṣèwòlò àgídígbò. Gẹmugẹmu náà sì máa fi lù. Adití sì ní máa jó ìlú náà sì gbọ́dọ̀ ya. Èrè pé òwe ìkìlọ̀ ni. Òwe ìkìlọ̀ pátápátá gbáà ni. Torí ẹ̀ ló jẹ́ kí n mọ̀ kì í nílọ̀ because àwọn nǹkan tẹ̀ ń lò náà ó máa mú àwọn èèyàn gidi wá bá yín tí wọ́n máa bá yín sòdodo ọ̀rọ̀. Òdodo táwa ń sọ fún yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé Ààrẹ Ọ̀nà Kakanfò lágbára Ọlọ́run oyè yìí ẹ̀ jẹ́ pẹ́ ẹ̀ sì rí lò dáadáa. Ìtàn rí làápàá nígbẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ẹ ṣọ́ra fún Yorùbá o. Mo tó wọ́ọ̀nù yín lẹ́ẹ̀kan sí. Ẹ má tasẹ̀ àgẹ̀rẹ̀ sáwọn ọba. Ọ̀rọ̀ tẹ́ ẹ lọ sọ tẹ́ ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò jó oyè ọba kọ̀ọ̀kan lọ́lẹ̀ Yorùbá irọ́ ní o. Oyè honorary lẹ jẹ́ o. Aláàfin nìkan ló yàn yín o. Àìmọye ọba ńlẹ̀ Yorùbá táláàfin òtẹ́rù tí gbadélé wọn lórí o. Àṣírí mo gé fún yín lẹ́nu ẹ lọ béèrè tán dáadáa. Ẹ lọ béèrè tán. Àwọn ìlú kan bẹ títí ń bẹ kọ́yọ̀ tó máa bẹ nílẹ̀ Yorùbá. Ẹ lọ béèrè. Nǹkan kan ṣẹlẹ̀ ní 1903 ní 1903 nǹkan kan ṣẹlẹ̀ ọdún yẹn ni Ọ̀ọ̀ni àkọ́kọ́ kọ́kọ́ jáde Ọ̀ọ̀ni tí kọ́kọ́ jáde rí kó nulẹ̀ tí ó rìn káàkiri ilẹ̀ Yorùbá ọjọ́ yẹn ni ọjọ́ àkọ́kọ́. Kí sì ló fà á? Àkárìgbò Tirẹ́mọ àti Ẹlẹ́pẹ̀ wọ́n fìjà pẹ́ẹ́ta lójú ogun wọ́n sì ja ogun yìí fà. Àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n wá kó wa lẹ́rú nílẹ̀ Yorùbá ń bí wọ́n wá dá síjà wọ́n pẹ̀tù sí títí because etí ń pa okòwò àwọn òyìnbó yẹn lára ogun yẹn ń pa okòwò wọn lára. Ọgbọ́n wo làwọn fẹ́ dá láti pa mọ́ pẹ̀tù sáwọ̀ yìí? Wọ́n wá gba òde Ọ̀yọ́ lọ. Ẹ lọ bèrè tán tí mò ń sọ yìí dáadáa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ni mò ń pa á fún mo sì fẹ́ kẹ́ ẹ mú lò. Wọ́n gba òde Ọ̀yọ́ lọ òyìnbó yẹn gba òde Ọ̀yọ́ lọ nígbà tó lọ ṣe rìsáàchì wọ́n ní ẹnìkan tó lè bá gbogbo àwọn tí ń já òun sọ̀rọ̀ Aláàfin ni. Kẹ́yìn náà ṣe bìlífù pé Aláàfin lágbára pé empire kan ni lóòótọ́ empire ni Aláàfin ṣùgbọ́n Aláàfin tẹ̀ ń wò níbi tó ti wá tó ti ṣẹ̀ wá ó ní gbogbo òdu tó wà nílẹ̀ Yorùbá níbi tá a ti jọjọ ṣẹ̀ wá ó níbi tí gbogbo wa ti pàdé ó ní yàrá kan ṣoṣo tí gbogbo wa jọ máa ń wọ̀ papọ̀ nílẹ̀ Yorùbá tẹ́yìn ò mọ̀ tó bá jẹ́ pé Yorùbá òdodo ní tòótọ́ ẹ lọ wádìí yàrá yẹn tí Yorùbá ti máa ń sùn a máa fẹ́ da nǹkan rú yàrá tá àlejò lè mọ̀ láíláí ni. Nígbà tí wàhálà ìwà pọ̀ wọ́n wá gbéra òyìnbó yẹn gba òde Ọ̀yọ́ lọ lọ́dọ̀ Aláàfin ó wá sọ fún Aláàfin pé irú bàbá yìí yẹn jákujàku wo lẹ́yìn bàbá yìí ẹ sì ń rí àwọn ọmọ yín kan wọ́n sì wà lójú ogun láti ọjọ́ ọdún yìí wọ́n sì ń fa wàhálà yìí yóò sì pẹ̀tù sí kó sì tán. Aláàfin wá béèrè lọ́wọ́ òyìnbó pé kí ló fa ìjà láàrin wọn òun wá sọ fún Aláàfin pé òyìnbó yẹn sọ fún Aláàfin pé wọ́n ń jà sáde pé wọ́n ní crown náà ń jà fún crown. Aláàfin ní òun ò gbọ́dọ̀ dá sí kẹ́lẹ́ mọ̀ lẹ́yìn tẹ́ ẹ sọ pé oyè tẹ́ ẹ jẹ́ ó lágbára ju oyè àwọn ọba kọ̀ọ̀kan lọ́lẹ̀ Yorùbá ẹ lọ tú dànù kẹ́ ẹ tún sọ kẹ́ ẹ túbá n tó lè solve problem yẹn ni kẹ́ ẹ túbá ẹ lọ túbá o àwọn èèyàn ó bínú sí i lórí ọ̀rọ̀ tẹ́ sọ wọ́n máa sọ yín ni. Aláàfin wa sọ fún òyìnbó pé ìtọ́ bá ti jẹ́ ọ̀rọ̀ adé gba Ilé Ifẹ̀ lọ gbogbo adé tí ń bẹ nílẹ̀ Yorùbá ó tù ú fẹ̀ ló ti jáde adé t'Aláàfin ń dé Ọbàtálá ló ní
Òtúfẹ̀ ló ti jáde. Àwọn ọmọ Ọbàtálá kìtọ̀ Ọbàtálá gangan, àwọn ọmọ rẹ̀ ni wọ́n gbé nú adé bàbá wọn tán gbélé Ọ̀rànmíyàn lọ́wọ́ tán lọ ń dé ní Ọ̀yọ́. Ó ní kóyìnbó gba Òtúfẹ̀ lọ kó lọ bá Ọ̀ọ̀ni pé Ọ̀ọ̀ni ló láwọn ọmọ tí wọ́n ń jà kì í sóhun, tó bá ti jọ́rọ̀ adé ni ẹ̀ẹ́rì yanjú ń bẹ̀, tó bá so ogun ni òun ó dá sí. Ogun láláàfin máa ń yanjú, torí ẹ̀ náà fi ń jẹ oyè ogun lọ́dọ̀ rẹ̀. Nígbà tí wọ́n dé Ifẹ̀, òyìnbó wà lórí ìnàró kò rí Ọọ̀ni. Àwọn tí wọ́n jẹ́ ìjòyè Ifẹ̀ wọ́n sọ fún òyìnbó pé kó wọlé kó lọ bá Ọọ̀ni. Òyìnbó rí ibi tó wà rí pé ní òkùnkùn ni. Ó ní kí ló dé ìyẹn ṣe ń gbé lókùnkùn, wọn ò lè wọ́ ọbẹ̀ yẹn o, inú ibi tẹ́ni kó gbà kọjá ìwọ̀n lè gbàbẹ̀. Wọ́n ní ọ̀sìn fẹ́ rá Ọọ̀ni ibi tó wà nù. Nígbà tó wá sọ tó ń ṣẹlẹ̀ sáwọn ìyẹn pé ilẹ̀ Yorùbá ó bàjẹ́, ń tá a lè ṣe náà ni pé ká ṣe báyìí kóun fi rọ́ọ̀ni, kọ́ni ó fi pẹ̀tù sáwọn lọ́ọ̀ni nìkan ló lè pẹ̀tù sáwọ̀ yẹn. Àwọn ìjòyè yẹn ní bẹ́ẹ̀ ni Ọọ̀ni nìkan ni. Ṣùgbọ́n tí Ọọ̀ni ó bá fi jáde kúrò nínú ibi tó wà yìí, ètò tí ó gba ilẹ̀ Yorùbá ní odidi ọjọ́ 2 sí 3 tí gbogbo ilẹ̀ Yorùbá fi máa ṣe tutù kọ́ni ó tó lè bóde. Òyìnbó yẹn ní nítorí kíni? Ẹ̀gá kékeré lẹ pé Ọọ̀ni ni, àbẹ̀rẹ̀ pé nǹkan bíntín ńlá ń pè lọ́ọ̀ni. Nígbà tí wọn ó sì bẹ̀rẹ̀ tí Ọọ̀ni ó wá padà jáde tó gbọ́ ọ̀rọ̀ tó yìnbó yẹn sọ, Aláàfin kan náà òun ló kéde sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo ọba tí mẹ́lẹ̀ Yorùbá ẹ̀ gbọ́dọ̀ sí láàfin. Ọọ̀ni fẹ́ jáde lónìí. Ó sì ná òyìnbó yẹn ní £3,000 tó fi àrẹ́ǹjì ọkọ̀ tí wọ́n lọ bíúdi ọkọ̀ kan tí ó gbé Ọọ̀ni jáde, torí kò gbọ́dọ̀ fi àtàrí rẹ̀ kan oòrùn. Àwọn á gbé Ọọ̀ni sínú ọkọ̀ yẹn, inú ọkọ̀ yẹn l'Ọọ̀ni wá wà tí wọ́n fi gbé lọ sí Rẹ́mọ. Ibẹ̀ ni wọ́n ti lọ yanjú ìjà yẹn. Ṣùgbọ́n bá tí Ọọ̀ni ó fi jáde, gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá ló lọ jókòó sẹ́yìn òdì ìlú wọn pé Ọọ̀ni ń jáde lónìí o. Ẹ lọ bèrè tán tí mo sọ ìtàn tó kọ́mọ̀ ní tí gbogbo èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ti ń ṣe ìran Yorùbá pẹ̀lú àwọn àdàmọ̀dé mi mọ́ bí tẹ́ ti rí àwọn nǹkan tẹ́ ń sọ kiri. Mi ò rí, yóò gbọ́ rí. Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ sọ pé oyè òun ju oyè àwọn ọba kọ̀ọ̀kan lọ nílẹ̀ Yorùbá. Fún àbàdà tó bá jẹ́ pé ẹ̀yin lẹ jẹ baálẹ̀ ibi tẹ́ ẹ wà, àbí ọba ni yín tí wọ́n fà yín sààrẹ Ọ̀nà Kakanfò, ẹ lè ju àwọn ọba tó wà ní district jurisdiction yín lọ. Irú Àfọ̀njá nígbà tó ń jẹ́ baálẹ̀ ní Àfọ̀njá ní Ìlọrin, àwọn ìlú kéréje kan bẹ lábẹ́ Àfọ̀njá ń gbà yẹn. Ṣé ẹ mọ̀ pé àwọn ìlú kan bẹ tó ju ìlú Ìlọrin lọ tó wà lágbègbè Ìlọrin, tó jẹ́ pé nígbà yẹn tí wọ́n ń jẹ baálẹ̀ Ìlọrin, ọba làwọn tí ń jẹ ń tiwọn tọ́jú Ìlọrin lọ. Ṣé ẹ mọ̀ abẹ́ mọ̀ táfọ̀njá ń tẹ̀ fún? Ẹ lọ wádìí tàn lẹ Yorùbá dáadáa o. Tẹ ní àmọ́ dànù, tẹ ní ọ̀gbẹ́ni tí ń pàtàn ní Ìbàdàn yẹn kíní kan yàsé ló ń sọ. Ẹ̀yin lẹ́ ń ṣàṣe o, ẹ̀yin lẹ́ ń jarán. Lájí Àbáàsì tẹ̀ ń wò ó, Ààrẹ Òpìtàn tẹ̀ ń wò ó, ilẹ̀ Yorùbá ti ń wárú wọn ọjọ́ ti pẹ́, tó láyà tó lè dúró. Ó sì jáde láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́. Ẹ̀yin ò tí ì ní contribution sílẹ̀ Yorùbá o. Lẹ́yìn agbádá white tẹ̀ ń wọ̀ káàkiri, ẹ̀ tí ì ní contribution kankan. Tí ì ní contribution. Ọ̀yọ́ gan tán fi yín joyè, tí ì ní contribution síbẹ̀ o. Gbogbo ìjà Ìbàràpá ojúṣe yín ni olóyè Sunday Igboho ló lọ ṣe ní Ìbàràpá tó ti lọ jà tó di wàhálà sí lọ́rùn. Ojúṣe yín ló lọ ṣe ń bẹ̀. Iṣẹ́ tó yẹ kẹ́yìn ó ṣe lòun lọ ṣe. Torí ẹ̀yin gangan ẹ ti dì sẹ́yìn nídìí ogun, ẹ ságun, dótógun. Ẹni tó tún lọ bá jagun ẹ̀ tó ń pariwo rẹ̀ kiri pé ó sì gbéraga sí. Ẹ wá bẹ́ẹ̀ ṣe make peace pẹ̀lú àwọn èèyàn ilẹ̀ Yorùbá. Ẹ lọ make peace pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ti ṣẹ̀. Ẹ lọ make peace. Kò sí tó lè jẹ́ kí gbogbo èrò rọrùn fún yín ju peace lọ. Àṣírí bẹ́ẹ̀ mo gé fún yín lénìí. Kò sírú páàgùn tẹ́ ẹ lé ní ilẹ̀ Yorùbá lẹ́ ń bá dì lọ́wọ́. Kò sírú tẹ́ ẹ lé ní. Yorùbá ló ní pé kòkòrò kan ta mọ́ ti yé. Yorùbá ni máa ń sọ bẹ́ẹ̀, lọ béèrè kòkòrò kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní ta mọ́ ti yé. Èèyàn ní ń jẹ́ bẹ́ẹ̀ o. Èèyàn ní ń jẹ́ ta mọ́ ti yé. Ẹ lọ béèrè dáadáa.
ṣùgbọ́n mo tún wá fàsìkò yìí mo fi bẹ̀ gbogbo àwọn lọ́jà ilẹ̀ Yorùbá, mo fi bẹ̀ lọ́balọ́ba, lóyè ẹ parapọ̀, ẹ pé ààrẹ Onakakanfo àti ààrẹ Laji Abbas, ẹ pẹ̀tù sáwọ̀ wọn. Kì í sàsìkò ní Yorùbá ní ìdìjà, a ní ìdìjà báyìí, a gbọ́dọ̀ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà báyìí lásìkò tá a wà yìí. Ilẹ̀ Yorùbá ń gba ìdáhùndè lọ́wọ́. Ọlọ́run ti fẹ́ máa lọ́wọ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Nínú àṣeyọrí kan tá a kọ́kọ́ ṣe òun ni pé arọ́mọ wa ti dé ipò ààrẹ. Kọ́lọ́ ọba láàánú kó bá wa tì lẹ́yìn kó má jábọ́. Gbogbo èrò tó sì ní lọ́kàn láti ṣe kọ́lọ́ ń jẹ́ orí ṣe. Kọ́lọ́ okun lápá, kálálẹ̀ ilẹ̀ Yorùbá okun lápá kó rí yanjú. Ṣùgbọ́n gbogbo tí bá wá ti ń jẹ́ bí ìjà ìkùnsínú nǹkan tí máa ń bẹ láàrin wa, ẹ jẹ́ àpèrà wa ṣàkíyèsí ká yanjú ẹ̀. Ààrẹ Onakakanfo pẹ̀lú ìdọ̀bálẹ̀ ni mo fi bá yín sọ o, kódà mo ṣí fìlà fún yín torí olóyè ilẹ̀ Yorùbá náà ní èmi ò gbọ́dọ̀ sọ pé ẹ̀yin ṣe olóyè, àmọ́ ní tèmi ẹ lọ wá ojútùú sí aáwọ̀ ẹ̀yin àti ààrẹ Laji Abbas, ẹ lọ wá ojútùú sí. Gbogbo àwọn ajé orí tẹlifíṣàn tẹ́ ń kó sórí tẹlifíṣàn tí wọ́n ń ṣépè ń kò ràn lẹ̀ Yorùbá o, àṣírí mo gé fún yín lé ní kọ́ra o. Àwọn àjẹ inú fíìmù kòtò ọ̀run tẹ́ ń lò kò rán o ìtí ń jáde ńlẹ̀ Yorùbá atẹ́gùn ni o, àìrí o, kò sẹ́ni tó rírí o. Àwọn mọ̀sínú mọ̀síkun ni, kì í ṣàwọ orí tẹlifíṣàn. Mo tó sọ fún yín lẹ́ẹ̀kan tí Yorùbá ò bá tẹ́ ẹ̀ bá understand Yorùbá mi dáadáa, tí mo bá sọ lọ́nà tí mo fẹ́ sọ yóò dàbí àrífín. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá understand Yorùbá mi dáadáa, ẹ lọ bá àwọn àgbààgbà. Mo mọ̀ pé àwọn àgbààgbà wà nínú àwọn ẹgbẹ́ yín, ẹ lọ bá wọn. Ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n sọ bílẹ̀ Yorùbá ti rí fún yín. Báwo lọ́wọ́ ṣe rìn tó sáwó tó, tí wọ́n rí lójú sánmà, wọ́n rí gbogbo ẹ̀ tó, kò rí nǹkan kan ṣe nígbà tó tàpá sáwọn ọba nílẹ̀ Yorùbá. Ìtàpásọ́ba ẹ lọ bèrè tójú gbọ̀rí tọmọ sí rí lọ́dọ̀ Aláàfin lọ́yọ̀ọ́ níbẹ̀ ká máa tàpásọ́ba. Ẹ wo Bọ́lá Ahmed ọmọ Tinubu, ààrẹ wa tòní. Ẹ máa wo bí Bọ́lá Ahmed Tinubu ṣe ń dọ̀bálẹ̀ fáwọn ọba despite pé ó wà ní ipò tó wà. Ó lẹ̀ lára ìṣubú àwọn aṣáájú. Ó lọ sí ààfin ọba Síkírù Adétọ̀nà ni níjẹ̀bú, bàbá ńlá bàbá ńlẹ̀ lẹ̀ ni. Kò sí president tó ṣe bẹ́ẹ̀ fáwọn ọba wa rí. Orí mi dẹ̀ wú, inú mi sì ń dùn. Nígbà tí Aláàfin wà láyé, Bọ́lá Ahmed Tinubu máa ń dọ̀bálẹ̀ fún ni àsọba. Ẹni tí tó bá fẹ́ bá Yorùbá ṣe má rí dínkù ọba wa. Tó bá fẹ́ rí ojú rere Yorùbá má rí dínkù àwọn ọba wa. Ọba wa nǹkan tá a kà kọ́ ni o. Yorùbá ìfọba wọn ṣeré o. Mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí olóyè Gani Adams, ẹ̀yin ọ̀rọ̀ yìí bá ló sẹ́mọ́ lórí jù o. Lówe làlúlù àgídígbò, ọlọ́gbọ́n ní máa jó, ọ̀mọ̀ràn ní máa mọ̀ o. Ewé kókò là á fi ṣe, gẹmugẹmu là á fi lù. Adití ní máa jólù náà, ìlú náà ò sì gbọ́dọ̀ ya. Owó ìkìlọ̀ ní o, owó ìkìlọ̀. Adití ni ó jó ìlú tán bá fi gẹmugẹmu lù. Ewé kókò wọ́n sì fi ṣe ìlú náà, ìlú ọ̀hún ò gbọ́dọ̀ ya. Owó ìkìlọ̀ ní o. Mo tún bá yín sọ̀rọ̀, ẹ̀yin ní ọ̀rọ̀ ibà ló bá wí jù. Tí Laji Abbas bẹ́ńtì ni níbẹ̀ nítorí tí ń sọ òdodo ni, èmi ò gbọ́dọ̀ pé nírọ́, òdodo pọ́nbélé ní sọ. Ẹ̀yin ni kẹ́ mójútó àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ bá ń gbé ńlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan kó yé yín. Mo bẹ̀ yín, ọlá àyà yín lẹ́ ń jẹ o. Ẹ sì jẹ ọlá àyà yín pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ ní ṣubú o, ẹ ní ṣubú o, ẹ ní ṣubú o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ìtàn rẹ̀ lápá lórí ààrẹ títí yín tẹ̀yìn jẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ ní kúkú òjijì, ẹ ní ṣubú. Ilẹ̀ tí máa yọ̀yàn ńlẹ̀ Yorùbá téèyàn bá rí àwọn àgbàlagbà fín, ilẹ̀ yẹn ò ní yọ̀ yín o, ṣùgbọ́n yín náà ẹ má rí àgbàlagbà fín. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan.